Mo kí gbogbo ẹ̀yin èèyàn wa níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi. Ẹ kálẹ́ o. A kú dédé àsìkò yìí. Gbogbo ọmọ kóòtù ojíire níbikíbi tí ẹ bá ti ń gbọ́ ní àǹfààní láti máa gbóhùn mi. A kú òpin ọ̀sẹ̀. Báwo ni gbogbo wa ní fámílì o, mo kí gbogbo wa o. Láì fàkókò ṣòfò, mo fẹ́ kí ẹ wo fọ́nrán tí mo mú wá yìí. mo dẹ̀ ń wò pé ṣé kí ni Nàìjíríà ti wá dà? Nàìjíríà ti kò sí, ìlú yẹn ti tán o. Kábíyèsí Elédùmarè. Ẹ wá wo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú Federal Capital. Mo wá ń wò irú nǹkan bí làwa máa ṣẹlẹ̀ ní Madrid ní Spain táwa wà mí báyìí. Federal Capital ní irú eléyìí tí ń ṣẹlẹ̀ ní ìlú tó jẹ́ pé àwọn ló yẹ kó ní security jù. Ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀, àwọn nǹkan ìjọba, àwọn nǹkan dẹ̀ ń jí lọ́ńtà ní ó ti tán, ó ti wá tán. Àwọn wo dẹ̀ lẹ́wò tó ń ṣerú eléyìí? Àwọn wo ló fẹ́ jẹ́? Ẹ jẹ́ ká wò ná. Come and video this one. This one is new. Look at this. Look, they just did this one now. They did it either yesterday or this morning. So they'll come to the middle of the road. By the way, this is highway, for God's sake. This is the central area of the FCT. They just removed this one too. And they are removing these things and selling them, for God's sake. They are selling them for scrap. Look at what somebody will do to government property. And later they'll blame the government for all the problems. It's easier for you guys to blame Tinubu, but look at what some idiot is doing to his own country. The recorder. Bring them here, bring the camera here. So, for those of you in Abuja, tag the FCT minister. Tag the FCT minister. This is what these guys are doing in Abuja. Come closer, come closer. So these scrap metal boys will come and open the road. This one can cause immediate accidents. This is another one. Most of these things are gone. Bring the camera here. Tag the FCT minister and Nyesom Wike. I'm a Nigerian. It is my obligation to expose what these guys are doing in Abuja. This is the federal capital city, for God's sake. Look at what they are doing. They are removing all these things and selling them. They are removing them and selling them. Bring the camera, bring it. What kind of country is this? They are removing it and selling it. The Panteka boys, the scrap metal boys are removing these things and selling them. Let's go back to that place. At the center of the road, somebody will just come and remove all these things that are for the sewage system. Tag anybody you want to tag. Tell them this is what they are doing in Abuja. They have removed this one as well. Bring the camera. At least this one is still intact. But they are removing them and selling them. So this one is still fresh. You see, they just removed this one. They just removed this one, maybe last night. And damage your car and cause one serious accident. This is what these boys are doing in Abuja. Almost. Did you see that? See that? Watch what this car will do now. This car is not seeing what is going on. Record this car. You see? Almost. You see that? This is exactly what they are doing. They just removed this one last night. Bring the camera close. Bring the camera. This is the center of the road. You know? This is how deep. Take a wide angle lens. Let them see how this thing is. Just from under the bridge, if you are driving to this place, what is the name of this area? Central area. This place is central area. You see, he didn't see it. Most of them are not seeing it. This is the problem. This is the situation these boys are creating in Abuja. They are coming at night and removing all these metals and selling them for scrap. This is supposed to be government property, and some bunch of idiots are removing it and selling it. This is supposed to be government property. Tag anybody of influence you know in Abuja, very dark man, you know, Nyesom Wike, anybody you know of importance, anybody that can make this information reach the authorities, tag them in this video. This is happening in Abuja. These boys are removing and selling all of them. There's one in front there again, come.
They just removed this one. All these things are new. Take a look at this. You see? They are removing them and selling them. This one too, they just removed this one. Video this one, they just removed it. Okay? This is what they are doing to the FCT. And later you say the government is not working. Later you guys will say that government is not doing their job. You blame the government for all the problems. And if government puts in place infrastructure, come on for road. If government puts infrastructure in place, these boys will come and remove it. This is what they are doing. Come and video this one. This one is new. Look at this. Look, they just did this one now. They did it either yesterday or this morning. So they'll come to the middle of the road. By the way, this is highway, for God's sake. This is the central area of the FCT. Close to the, is that the Ministry of Agriculture? What is the landmark there? Let's see. Bank of Agriculture. Close to the Bank of Agriculture. The other side of the lane. This is the Bank of Agriculture. And this is what they have done. They have pillaged all of these things. All of it. See. Bring the camera here. They are removing everything. We always blame government for the... Look. They are cutting these ones. They are bringing machine and cutting them. Look at what somebody just did here. Take a look at this, for God's sake. This is supposed to be the Federal Capital Territory. And all these boys are removing these things and selling them. There should be serious punishment for people like this. Come, let's see this other one again. They remove all these things. This is another one. They just removed it. Sherry, ojú ọ̀nà tí mọ́tò ń rìn, express tí mọ́tò ń rìn, kò sí mọ́tò tá rọ́ọ̀lù kíní wọ̀nyẹn tó ní accident. Mọ́tò tó bá rọ́ọ̀lù àìpá àwọn bíi jeep, ó lè bounce. Tí mọ́tò yẹn náà tó bá strong ni o, ó lè ya ọwọ́ mọ́tò. Táyà mọ́tò lè burst lórí speed. Ẹ̀wọ̀ àwọn kan tó fi dáàbò bo ojú títì, àwọn ibi tó ń ṣe bí gọ́tà sí, bí àtòjò bá rọ̀ tómi bá pọ̀ lójú títì, ibi táwọn omi yẹn ń gbà lọ nìyẹn. Ibi táwọn omi yẹn ń gbà wọnú inú àwọn pipe tó ń ti ṣe sínú ilẹ̀, ibẹ̀ òun lẹ́ ń wò yẹn. Exactly irú àwọn kinní yẹn ó wà lọ́dọ̀ wa mi báyìí, gbogbo ẹgbẹ́ ilé mi lẹ́ńkùlé mi báyìí ló wà. Ká ní pọ̀ sán nísìnyí ìbá lọ ṣe short video, ìbá fi hàn wá. The same thing. Ẹ lè jẹ́rìí sí gbogbo ẹ̀yin tẹ́ wà ní outside the country. Ẹ lè jẹ́rìí sí. Ṣé rí nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ìlú? Àwọn wo ló ń dọ́rọ̀ ilé ìwò? Ṣé báwọn àwọn tó ń ṣa scrap káàkiri, àwọn ọmọ Fúlàní wọ̀nyẹn náà ni. Wọ́n ti ń dá sọ̀rọ̀ wọn ní Ìbàdàn sìn. Mo ń gbọ́ lórí Fresh FM níjọ́ òbẹ́ yẹn. Wọ́n ti ń sọ̀rọ̀ lórí àwọn tó ń ra scrap. Àwọn tó ń ṣa scrap, wọ́n lẹ́ni kẹ́ni tó bá ti mú, wọ́n ti ní àmì ìdánimọ̀. Àwọn Federal Capital l'Abuja, Nyesom Wike, ó yẹ ká gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ yìí. Ẹ gbé ìgbésẹ̀, gbogbo ibi tó ti ń ra scrap pátá ló yẹ kán ti lọ arrest wọn. Nígbà tí èèyàn bá gbérù nǹkan bí, torí wọ́n máa ń kọ nǹkan sí orí àwọn irin yẹn, wọ́n máa ń kọ nǹkan sórí ẹ̀. Anybody tó bá ti kíbi tó ti ń ta scrap, ẹ lọ arrest gbogbo wọn, ẹ máa bá ń bẹ̀. Èèyàn gbérù nǹkan bí lè wá ẹ̀dẹ̀ mọ̀, ẹ ń rí, torí ẹ̀yin náà ẹ fẹsẹ̀ rìn lójú títì, ẹ ń rí àwọn kinní yẹn. Kì í ṣe nǹkan tẹ́nìkan lè yọ kó lọ jù sọnù. Ẹ̀dẹ̀ ń rà lọ́wọ́ wọn, ó lè jí, ó lè gbà, òun náà pẹ̀lú ẹ̀. Ó lè jí, ó lè gbà. Títí ń gan ló worst jù, ẹ̀yin tẹ́ ń rà lọ́wọ́ wọn, tí ń ló worst jù. Kí ló dé? Bí a ṣe gbọ́nà nìyẹn kan sọ pé lórí Terminal Bridge, àwọn irin tó fi guide kíní, wọ́n lọ ń jí irin yẹn tà, wọ́n lọ ń jí tú. Wọ́n á lọ sójú train, ojú train track, wọ́n á lọ máa tú irin tà. Ọlọ́run, kí ló ti kù nínú Nàìjíríà? A dẹ̀ ń pariwo ẹ fún wa ní Yorùbá nation, àfẹ́ àṣepọ̀ pẹ̀lú yín mọ́. Ẹ ń ṣorí kúnkún. Ṣé bí àwọn tá fẹ́ máa bá ṣe pọ̀ lélẹ̀, àwọn jàǹdùkú? Kò sí ìwà tó burú láyé tẹ́ ní bá lọ́wọ́ wọn. Ìwà tó burú jù, nǹkan tó ti burú jù, nǹkan tó burúkú jù lọ láyé, ọwọ́ wọn ló wà. Àwọn tá fẹ́ máa bá ṣe pọ̀ lélẹ̀. Kẹ́yìn lọ máa tú àwọn irin tó fi dáàbò bojú títì, tó fi àwọn gọ́tà, nǹkan tó fi cover orí gọ́tà, kéde lọ tú. Ẹ wo gbogbo, ẹ wo ojú ọ̀nà yẹn náà. Ẹ wo bí mọ́tò dẹ̀ ṣe ń kọjá. But mo wá rí àwọn ẹ̀rọ kan tí brother tó ṣe fídíò yẹn, a dúpẹ́ lọ́wọ́ ẹ̀ náà tó pe àkíyèsí. Kì í ṣe gbogbo nǹkan wọ́n máa blame president Tinubu ṣe kíní kan.
ẹjọ́ ṣé ẹ̀bi Tinubu lélẹ̀ ẹ̀bi Tinubu lélẹ̀ ẹjọ́ ibi àṣìṣe kan tí mo rí tí bọ́dà tó ṣe fídíò yẹn ṣe kò sẹ́ni tó lè ṣàṣìṣe tó gbìyànjú many people ń rí kíní yẹn kò sẹ́ni bọ̀ tó give update ó yẹ kó dá mọ́tò ó yẹ kó dúró sáàrin títì yẹn kó dá mọ́tò dúró kó fi kọ́ sí odò sójú títì yẹn tó bá ti rí bẹ́ẹ̀ wọ́n máa rí lára àwọn olórí burúkú politicians wọn yẹn fún wọn máa bọ́lẹ̀ àwọn press wọ́n lè pè wọ́n kán máa bọ̀ kán wá rẹ́kọ̀dù kíní yẹn kán lè gbé sórí afẹ́fẹ́ immediately torí àwọn mọ́tò ṣe ń bá speed kọjá wọ́n ń bá speed kọjá ẹni tó ń bọ̀ tó ti gba ọ̀nà yẹn rí for the first time tó fẹ́ gbàbẹ̀ tó ń bá speed bọ̀ bí àwọn ń direct ẹ̀ pé òkè ò gba ọ̀nà báyìí ó ti rí ẹ̀rọ sign tó ti ń lọ síbi tó ń lọ pẹ̀lú speed bí ó ń sá bí 100 kò mọ̀ ó lọ rọ́ọ̀lù kùtù yẹn kílẹ̀ rò pé ó fẹ́ ṣẹlẹ̀ ó máa ya ọwọ́ mọ́tò sí gbó ó máa yà á sí gbó ní accident ìṣẹ̀lẹ̀ nìyẹn accident ìṣẹ̀lẹ̀ nínú ìlú tó lọ́ba ìlú tó níjù tó ní àwọn adarí irú ẹ ibẹ̀ nírú àwọn kan ẹ ti ṣẹlẹ̀ ẹ wo ibi táwọn irin yẹn pọ̀ tó ẹ mọye ibi tó ń tún máa lọ yọrú irin yẹn ni ẹ mọye ibi ṣebí wọn bá tí arákùnrin yẹn rí ló ṣe fídíò ẹ tó fi hàn wá ìwọ̀n bá tó rí kọ́ ló ṣe fídíò yẹn ẹ mọye irú ẹ tó máa ṣẹlẹ̀ Ọlọ́run ó ní agbára o eléyìí ní agbára kò sí nǹkan tí ẹ ń wá láyé aburú tó pọ̀ jù láyé ìjẹ́ mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ ní South Sudan sìn àwọn Fúlàní àwọn mùsùlùmí wọ́n pa wọ́n lọ ń bẹ̀ ń sìn wọ́n fẹ́ gbalẹ̀ lọ́wọ́ wọn alájọ wa sílẹ̀ à ń wò gbogbo ẹ̀ ń dàrú lọ́tún lọ́sì ṣùgbọ́n èmi ti mọ̀ ọ́n èmi o spirit èmi ò kì í tọ̀ mí jẹ o the end of Nigeria has come kò sí nǹkan náà tó lè yí padà the end of Nigeria has come ó ti dé torí tẹ bá rí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nísìnyí àwọn oríṣiríṣi àwọn èèyàn tó ń jáde tó ń sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tó ń jáde nínú àwọn èèyàn ẹ fi mọ̀ pé yes the end of Nigeria has come ẹ jẹ́ ká máa jubilate lókù ẹ jẹ́ ká continue láti máa liberate àwọn èèyàn wa no going back ní Yorùbá nation no going back àwọn gbogbo àwọn southwest governors sínsìn nǹkan tó ò ṣẹlẹ̀ rí ti ń ṣẹlẹ̀ wọ́n ti jòkó àpérò wọ́n ti ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí Ààrẹ Gani Adams tó dìde tó sọ ẹ pé olóyè Ìgbòho máa bọ̀ nílé bẹ́ẹ̀ ni wọ́n bí ìkùnrin gbọgbá 10,000 Fúlàní tó bẹ̀ kó kojú ọmọ Adéyẹmọ ẹ pè wálé ní ọwọ́ tàwa ẹ fi tìjú kárùn bẹ́ẹ̀ ni ẹ fi tìjú kárùn kò sí nǹkan tó fi ń ṣe ni ẹnu tó fi ń padé gún náà fi sọ pé adé ògún mọ́ ẹ̀yàn pọ̀nà oko dà ábìlàtà sí ọ̀nà ẹnu bẹ́ẹ̀ ni ẹ pé ọmọ Adéyẹmọ kó máa bọ̀ lé torí kí ló ṣe gan tẹ́lẹ̀ irú ẹ̀ṣẹ̀ wo ló ṣẹ̀yìn tẹ́lẹ̀ kó ṣe nǹkan kan ṣe bí gbogbo rédèrèdè torí pòlítíkà àbí ìṣọ́yìn náà lẹ́torí ṣe nǹkan tó ṣe kò dẹ̀ dín in lọ́wọ́ kẹ́ má ṣe òun ò fẹ́ kí Fúlàní pa àwọn ọ̀ràn òun mọ́ mi rò pé sí nǹkan tó ṣe bẹ́ẹ̀ náà ti rí ń sìn ta lórí Salam Ṣèyí Mákindé irú ìgbésẹ̀ wo ni wọ́n ti gbé lórí Àtìbà náà ti rí Salam pé àwọn Fúlàní ti wà ní agbègbè wa ní especially ní Ọ̀yọ́ state ìgbésẹ̀ wo náà ti gbé èmi ò mọ̀ bí àwọn ìgbésẹ̀ kan wà ní bòńkẹ́lẹ́ ẹ wo àwọn bàbá kan tó jẹ́ pé bí ara àwọn Àgbẹ̀kọ̀yà ni àbí olórí ọlọ́dẹ àwọn àgbà tó jẹ́ pé àwọn ọmọ Yorùbá àtàtà nílùú Ìbàdàn bàbá kan mo rí gbàgbọ́ kọ bàbá yẹn wọ́n máa ń sábà ń gbé wá sórí Fresh FM bàbá yẹn àwọn nǹkan tó ní ìpèníjà òun ni àwọn nǹkan ìrìnnà kó má lè ra mọ́tò fún bàbá kó má lè ra ọ̀kadà tuntun bàbá yẹn onígbà dàwọ̀ sí tán tí wọ́n pè wọ́n pé wọ́n ráwọn Fúlàní kan tí wọ́n sùn síbi kan tó gbébọn sí àyà wọ́n sùn síbẹ̀ wọ́n dẹ̀ pé bàbá yẹn ní láti nítorí pé àwọn gbọ́dọ̀ sáré lọ gbà ṣe lọ́wọ́ àwọn police station wọ́n lọ sí police station kó yá o ẹ jẹ́ ká lọ o wọn ò máa rí mọ́tò gbé sílẹ̀ o láti lè lọ kojú àwọn Fúlàní títí tí bàbá fi lọ wá ọ̀kadà tó fi lọ bẹ̀ kó tó débẹ̀ wọ́n ti lọ ó dẹ̀ lóun dá gbogbo onúgbò yẹn láàmú láti rí wọn mú kò rí wọn. bàbá ẹ̀dẹ̀ jẹ́ ẹni tí wọ́n mọ̀ dáadáa ní ìlú Ìbàdàn wọ́n mọ̀ pa kíkọjú gidi ni pẹ̀lú àwọn ọmọ ogun ẹ̀ àwọn ọmọ ìyẹn kọ́ má lè fún bàbá ẹ̀ ní mọ́tò tá máa lò èèlò ni mọ́tò in fact ẹni tó tẹ̀ ṣe politics gan ó lè sí wádẹ́ lè kóra mọ́tò kó gbé fún bàbá ẹ̀ fún àwọn iṣẹ́ ribiribi tó ń ṣe ṣùgbọ́n because of ọ̀rọ̀ yín ò yé mi ọ̀rọ̀ yín Ọlọ́run bá gbọ́ ni mo sọ ọ̀rọ̀ yín ò yé mi lẹ́yìn adarí ilẹ̀ Yorùbá wọ̀nyí ẹ̀yin governors wa ọ̀rọ̀ yín ò yé mi o àtìgbà tí Rotimi Akeredolu tó ti kún sí tó ti lọ torí òun ló dà kó máa mú ọ̀rọ̀ security lọ kúkú dùn àárín kankan èyí tó wà ní state mi ń sí Londo state Ayédàtiwa mi ò tí rí ìgbésẹ̀ kankan lórí ọ̀rọ̀ ààbò ní Londo state
mi ò rí ìgbésẹ̀ mi ti rí ìgbésẹ̀ kankan mi ò tí rí sign pé bóyá governor wà l'Ondo state ti now ibo la tún já sí ibo la tún já sí we will still continue láti máa pariwo náà ni a continue ni àwa la gbára wa lọ́wọ́ yín o ẹ̀yin ọ̀sìn wọ̀nyí àwa la gbára wa lọ́wọ́ yín kí irú nǹkan bí lè máa ṣẹlẹ̀ ní irú ìlú nínú ìlú tó lọ́ba tó ní federal ibi tó yẹ kí security pọ̀ jù sí nìyẹn ní gbogbo state wà Nàìjíríà nítorí pé ibẹ̀ ni gbogbo power Nàìjíríà wà ẹ̀wùn kan tó ń ṣẹlẹ̀ nínú ìlú kọ́ má dẹ̀ tí lè rí wọn mú láwọn tó ń ṣerú eléyìí wọ́n ti lọ sí another side wọ́n lọ máa yọ orin wọ́n lọ máa yọ ta ló ti mọ the next thing tó fẹ́ yọ ta àníkẹ́ fọ̀lúmọ́ ẹlé Fúlàní kúrò nílẹ̀ wa ẹlé Fúlàní kúrò ní orí ilẹ̀ wa ní Nàìjíríà Fúlàní kì í ṣe ọmọ ìlú wa àfẹ́ Fúlàní mọ́sẹ̀ gbogbo ẹ̀yin lọ́balọ́ba gbogbo ẹ̀yin lóyè a ò fẹ́ Fúlàní mọ́ gbogbo gómìnà sí ilẹ̀ Yorùbá a ò fẹ́ Fúlàní ẹlé wọn kúrò oko kì í jẹ́ ti bàbá àtọmọ kó má làálà kò síbi tá gbà tán mọ́ra ẹlé Fúlàní lọ a ò fẹ́ Fúlàní mọ́ bó ṣe jẹ́ nìyẹn o ẹ̀yin èèyàn mi mo kí wa ní gbogbo ibi tí ẹ bá wà ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé láti bá wa subscribe sórí ìkànnì èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Tòótọ́ Àkàlàmàgbò TV ẹyẹ méjì ò kì í jàṣà ṣé mọ̀ pé wọ́n ní ajá ń sáré ẹṣin náà ń sáré á dẹ̀ mọ̀ pé ìpọ̀nrípọ̀ gbà yálà ìyá ajá kan ò bá wọn léré ẹṣin lẹ́sẹ̀ bẹ́ẹ̀ ni ẹni ńlá fún.